Ọrọ Bọla Ati Yẹmi tá lọ dalẹ̀ ohun tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ rèé. Mo rí ohun tó ṣẹlẹ̀ nígbà tí Yẹmi kéde fún gbogbo ayé pé òun fẹ́ du ipò ààrẹ. Eré burúkú ni Bọ́lá Tinubu sá níbi yòówù tó wà. Nígbà tí olójú sì fi máa ṣẹ́jú, Bọ́lá ti wà l'Àbújá. Wọ́n ló ń ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà APC. Lóòótọ́ ló sì jókòó sáàrin wọn. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn dìgbòlugi tí wọ́n háyà sórí ẹ̀rọ ayélujára ti bẹ̀rẹ̀ sí bú Yẹmi. Orúkọ kan náà tí wọ́n sì ń pè é ní ọ̀dàlẹ̀. Wọ́n ló dalẹ̀ Bọ́lá ni, nítorí Bọ́lá ló kọ́ ọ níṣẹ́. Òun ló fi í mọ̀nà, òun ló ṣe ohun gbogbo fún un. Ẹ̀rín ni mo bẹ̀rẹ̀ sí í rín, nítorí mo mọ̀ pé ògèdè aláìmọ̀kan pọ̀ púpọ̀ nínú àwọn tí wọ́n ń gbé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kiri. Àti Bọ́lá o, àtàwọn ọmọlẹ́yìn ẹ̀, ohun tí mo rí nínú wọn ni ìjayà ńlá. Pé Yẹmi jáde láti kéde pé òun fẹ́ du ipò ààrẹ, òjijì ló bá àwọn ará bí yìí. Ó kàn wọ́n kú, nítorí wọ́n ti ń gbé ara wọn gun ẹṣin aáyán pé Yẹmi kò láyà, kò jẹ́ jáde. Nígbà tí Yẹmi wá jáde báyìí, níṣe ni èdè gbogbo wọn dàrú. Òmíì sì fẹ́rẹ̀ lè pokùnso nínú wọn. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sáré kiri. Bọ́lá fúnra ẹ̀ sáré farahàn l'Àbújá. Ó ń wá àwọn gómìnà kiri. Ohun tó sì fẹ́ ṣe ni láti rí kinní kan tó máa gbé ìròyìn nípa òun náà jáde, tí irú ìròyìn bẹ́ẹ̀ fi máa bo ohun tó ṣẹlẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ náà mọ́lẹ̀, tí àwọn èèyàn kò fi ní sọ̀rọ̀ Yẹmi tó jáde mọ́. Bí òun ti ń sáré pálọ̀ nínú yàrá yìí, bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ ariwo. Wọ́n bẹ̀rẹ̀ ariwo tá à ń wí yìí. Ariwo tó sì gba ẹnu wọn jù náà ni ariwo ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀ lọ síbàjò. Ohun kan náà tí wọ́n ń rí sọ nìyẹn. Bẹ́ẹ̀ àìmọ̀kan ni o. Ẹni bá mọ̀kan, tó dá kan mọ̀, tó bá mọ ohun tí wọ́n ń pè ní ayé, tó mọ ohun tí wọ́n ń pè ní òṣèlú, kò ní sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá. Nítorí ohun tó wà nísàlẹ̀ ọ̀rọ̀ le ju ohun táwọn ará àta ń rí, tàbí ohun táwọn tí wọ́n bá ń tẹ̀lé olóṣèlú kan lè mọ̀ lọ. Bí a bá ń sọ̀rọ̀, tàbí tí a bá ń dárúkọ ọ̀dàlẹ̀ nínú òṣèlú ilẹ̀ Yorùbá, ẹni tó yẹ kí wọ́n pè ní ọ̀dàlẹ̀ gan-an ni Bọ́lá. Nílẹ̀ Yorùbá yìí, àwọn olóṣèlú tó bẹ̀rẹ̀ láti ọdún 1998 títí di àsìkò tí a wà yìí, kò sí ọ̀dàlẹ̀ kan tó ju Bọ́lá lọ. Ní gbangba ni mo ti ń sọ yìí, mo sì ní àwọn ẹ̀rí tó dájú ni. Ní 1998, Fẹ́mi Òjùdú tó wà lẹ́yìn Yẹmi báyìí ló mú Bọ́lá kiri ilé àwọn àgbààgbà. Nítorí òun ṣe ètò nínú kàmpéènì ẹ̀. Kò sí àgbà kan nínú Afẹ́nifẹ́re tàbí èdì tí Bọ́lá kò lọ bá. Níbẹ̀rẹ̀ ètò òṣèlú ìgbà náà, Wahab Dosùnmú làwọn àgbà ti kọ́kọ́ sọ pé òun làwọn fẹ́ fà kalẹ̀ fún ipò gómìnà Èkó. Bọ́lá yìí ti mọ̀ bẹ́ẹ̀, nítorí ẹ̀ ló jẹ́ nígbà tó dé, sẹ́nétọ̀ Èkó ló fẹ́ lọ ṣe l'Àbújá. Ó ní inú òun á dùn tí a bá lè fóun ní tíkẹ́ẹ̀tì sẹ́nétọ̀. Ohun tí wọ́n ń ṣètò ẹ̀ fún un nìyẹn, pé kó lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà. Ọlọ́run ló wá mọ ohun tó gbé fún ẹ̀gbọ́n Gani, ìyẹn Ganiu Dáwúdù. Nìyẹn bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé kiri ilé àwọn àgbààgbà yìí, tó ń sọ fún wọn pé Bọ́lá ló dáa kó ṣe gómìnà, ọmọdé ni, á tọ́jú gbogbo àwọn bí àwọn bá fi ṣe é. Ẹ̀gbọ́n yìí ní alága ẹgbẹ́ AD ti ìpínlẹ̀ Èkó. Ọwọ́ ẹ̀ sì ni gbogbo agbára ẹgbẹ́ wà nígbà náà. Bí ẹ̀gbọ́n Gani ṣe yẹjú àwọn Dòsùnmú, tí wọ́n ní kí wọ́n lọ ṣe sẹ́nétọ̀, tí wọ́n lé Kòfó Búknà Akérèlé sẹ́yìn, tí wọ́n ní obìnrin lòun, igbákejì ni kó ṣe, tí wọ́n sì ti gbogbo wọn sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ nítorí Bọ́lá nìyẹn. Èyí tí a ṣáà máa rí ni pé Bọ́lá lẹgbẹ́ AD fà kalẹ̀. Ọ̀rọ̀ náà sọ Fúnṣọ́ William tó ti náwó nára gan fáwọn Afẹ́nifẹ́re di ọ̀tá wọn. Nítorí ẹ̀gbọ́n Gani àti bàbá Adébánjọ ni wọ́n mọ bí wọ́n ṣe fi Bọ́lá ṣe gómìnà Èkó. Bí Bọ́lá ṣe di gómìnà, ẹ̀gbọ́n yẹn àti bàbá ni. Afẹ́nifẹ́re ni wọ́n sì lò fún un. Ojú àwa yìí ló ṣe, kì í ṣe ẹ̀yìn wa. Nígbà tí wọ́n mú Bọ́lá tán, kò sí owó lọ́wọ́ ẹ̀ láti fi ṣètò ìdìbò. Àwọn èèyàn tí wọ́n yí i ká ni wọ́n ń wá owó kiri fún un. Ilé Gbénga Daniel tó wà ní Maryland, níbẹ̀ ni Bọ́lá jókòó, tí wọ́n sì ṣe gbogbo ètò náà tó fi wọlé. Níbo ni ẹ̀gbọ́n Gani kò sáré dé fún un? Ọ̀nà wo ni wọn kò fi ràn án lọ́wọ́ láti di gómìnà? Àwọn èèyàn yìí gan-an ni ìpìlẹ̀ Bọ́lá ní Èkó yìí. Àwọn ni wọ́n fi í jẹ gómìnà. Àwọn ni wọ́n fún un ní gbogbo agbára. Bí kò sí tiwọn,
nínú òṣèlú Èkó ìgbà náà ta ni ìbá mọ̀ Bọ́lá? Mélòó àwọn tí wọ́n jọ dé láti òkè òkun nígbà náà tí kò sẹ́ni tó gbúrò wọn mọ́, tí wọn kò sì rí ipò òṣèlú gidi kan dì mú nígbà tí wọ́n dé. Bí Bọ́lá bá jẹ́ kinní kan táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń pariwo lónìí yìí, àwọn tí wọ́n jẹ́ kó jẹ́ nǹkan kan, àwọn tí wọ́n fẹ̀yìn pọ̀n, àwọn tí wọ́n ṣiṣẹ́ sílẹ̀ fún tó wáá jẹ, àwọn aṣáájú Afẹ́nifẹ́re ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn kó tó lọ o, ìgbà tó dé ló ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n nígbà tí Bọ́lá di gómìnà, kí ló ṣẹlẹ̀ o? Bọ́lá ti ka àwọn oríṣiríṣi ìwé, àwọn ìwé burúkú tó ń kọ́ ẹni tó wọ́n bá fi jọba ìlú tàbí tí wọ́n bá fi sípò agbára pé àwọn tó gbọ́dọ̀ kọ́kọ́ dojú ìjà kọ ni àwọn tó fi í joyè, nítorí bí kò bá ṣe bẹ́ẹ̀ wọn kò ní jẹ́ kó gbádùn ìjọba ẹ̀. Ohun tí Bọ́lá ṣe nìyẹn. Ìjà àti ọ̀tẹ̀ náà le débi pé gbogbo àwọn àgbààgbà yìí ń béèrè lọ́wọ́ ara wọn pé ṣé Bọ́lá tí àwọn mọ̀ náà rí ṣá? Ohun tó fàjà kò ju pé kó má ná owó Èkó ní ìnákúnà lọ, kó jẹ́ kí àwọn tọ́ sí ọ̀nà lórí ohun tó lè ṣe. Bọ́lá yarí mọ́ wọn lọ́wọ́. Ó kó àwọn ọmọ ẹ̀, àwọn tí wọ́n wá jọ ń jà lónìí yìí, àwọn Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, Lai Muhammed, Délé Aláké àtàwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ nígbà náà, ó kó wọn sòdí. Wọ́n bẹ̀rẹ̀ sí í bá Ẹ̀gbọ́n Gani jà. Wọ́n bá a jà títí tí wọ́n fi lé e kúrò nínú èdì, tí ìyẹn fi bínú lọ dá PAC sílẹ̀. Nígbà tí àsìkò ìbò tó, Ẹ̀gbọ́n Gani yìí kò lówó lọ́wọ́. PAC kò sì lè wọlé níbì kan lÉkòó nítorí Bọ́lá rí owó Èkó ná. Ó gba ẹgbẹ́ náà lọ́wọ́ wọn débi pé àti àwọn bàbá Afẹ́nifẹ́re o àti àwọn ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ o, gbogbo wọn ló lé kúrò nínú ẹgbẹ́ náà. Kó sì tó di àsìkò ìbò rárá ló ti lé ìyá yẹn, kò fu Akérèlé lọ. Ó lóun ló lọ ń sọ àṣírí òun fáwọn bàbá Afẹ́nifẹ́re. Nígbà tí wọ́n wọlé lẹ́ẹ̀kejì tí ìjọba Èkó wá bọ́ sí i lọ́wọ́, nígbà náà ló fọkàn balẹ̀ tó wá ń ṣe bó ṣe wù ú. Ṣé ó ti lé gbogbo àwọn tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀? Kìdá àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló kù, àwọn tí wọ́n lè kú nítorí ẹ̀. Àsìkò náà ni owó dé lójijì. Owó kan kò sì dé lójijì náà ju owó Èkó yìí náà lọ o. Owó Èkó ni, kò sí àríyànjiyàn nínú ẹ̀. Tàbí báwo ni ẹni tí kò lówó nígbà tó fẹ́ du ipò ní 1998 ṣe wá di olówó ayé lójijì? Owó ìjọba Èkó ni, owó Èkó ni. Nítorí ẹ̀ ni ẹnu ṣe máa ń yà mí nígbà tí àwọn tí wọ́n ń tẹ̀lé lónìí bá ń sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ tàbí tí wọ́n ń wí ohun tí kò yé wọn. Ta ni ọ̀dàlẹ̀? Kí ló dé tí àwọn kò lo làákàyè pé àwọn tí wọ́n gbé Bọ́lá sípò dà? Báwo ló ṣe wọ́n kí Èkó tó di tirẹ̀? Àwọn tí wọ́n fi orí lakú fún un, àwọn bíi Arẹ́gbẹ́, bíi Délé àti àwọn ogunlọ́gọ̀ tó ti lò pátì. Kí ló dé tí àwọn ń bá a jà? Àbí àwọn tí wọ́n ń pariwo lórí ẹ̀rọ ayélujára yìí mọ Bọ́lá bíi Arẹ́gbẹ́? Èèyàn kan lè mọ Bọ́lá nínú àwọn tó ń pariwo yìí bíi Délé ni, tàbí èèyàn lè mọ̀ ọ́ bí Afikúyọ̀mí. Ṣebí àwọn tó lò tó fi wọ́n dẹ́rù bá gbogbo àwọn àgbààgbà rèé? Ṣebí àwọn ló lò tó fi gba gbogbo ilẹ̀ Èkó, owó àti dúkìá àti àwọn ohun Èkó gbogbo nìyí? Kí ló dé tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lónìí kò béèrè pé kí ló fàjà òun àti àwọn èèyàn yìí, kí wọ́n sì gbẹnu sọ́hùn, kí wọ́n yéé sọ ohun tí wọn kò mọ̀ rárá? Kí ló ṣẹlẹ̀ láàrin òun àti Yẹmi gan-an? Bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, màá sọ ọ́ fún yín.